Ẹ̀yin aráalé, ẹ wá gbọ́ àṣírí tí ẹnikẹ́ni kò mọ̀ nípa ọ̀rọ̀ arábìnrin òṣèré onítìátà tí orúkọ rẹ̀ ń jẹ́ Táyọ̀ Ṣóbọ́lá tí àwọn míì tiẹ̀ tún máa ń pè ní Ṣótáyọ̀ Gágà lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ tí ó fi di aya ọba ní ìpínlẹ̀ Nasarawa. Ó yá ẹ jẹ́ kí n ṣáàwò tí wọ́n ní pé làhàn mi báyìí ni bàtà ń ké lótú fẹ́. Arábìnrin yìí ti fi ọ̀rọ̀ léde nígbà tí wọ́n jọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn. Ó ní wípé lóòótọ́ wípé bí ọ̀rọ̀ ọ̀hún ṣe bẹ̀rẹ̀ sí ní jẹyọ lóní rẹ́súrẹ́sú òun náà ni wípé àwọn jọ jókòó papọ̀ láti máa fi fún àwọn aláìní tí wọ́n pè ní charity visit láti lè máa jẹ́ kí àwọn tí wọn ò ní káwọn náà bá lè máa ní tó jẹ́ pé òun mọ̀ wípé Ọlọ́run fẹ́ fi eléyìí fi dá òun lọ́lá ni. Ó ní kì í ṣe òun lòun yanra òun bẹ́ẹ̀ lòun ò mọ ohunkóhun nípa tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ní ṣàdédé ni wọ́n kàn pé òun sí ibì kan tí wọ́n pè ní charity mission ní ìlú kan tí wọ́n pè ní Òkẹ́ nígbà tí ó ní àwọn ará bí ìṣe àbẹ̀wò sí ilé ìtajà òun tó wà l'Ábùjá. Òun ló fà á tí ó fi ní wọ́n bẹ òun pé kóun ó wá kóun sì tẹ̀lé wọn lòun bá gbà kó yẹ nìṣó ẹjẹ́ àjọ lọ. Ó ní òun bá múnú àwọn ọjà tí òun ń tà lòun bù sọ́rùn òun pe bàtà àti irun tó gbẹ òun pè sórí nígbà tí àwọn sì kúrò tí àwọn dé ìpínlẹ̀ Nasarawa. Ṣóbọ́lá ní wípé ní àsìkò tí àwọn débẹ̀ tí àwọn jókòó láàfin pé kí emir ó bóde yan ọba wọn wípé kí ó bóde kí àwọn bá lè ṣe ní táwọn wá ṣe. Ní lásìkò táwọn dúró yìí lòun rí wípé àwọn kan ṣáà ń kí ẹnu bọra wọn létí o níbi tó jẹ́ pé òun ò tiẹ̀ fi bẹ́ẹ̀ kọ̀wé ara sí dáadáa. Ó ní kò pẹ́ òun ni ọba wọn ìyẹn emir ló bá dé o tí ó sì sọ wípé kí wọ́n lọ pè òun wá kí òun wá jókòó sí ẹ̀gbẹ́ òun. Eléyìí náà òun ni ó sọ di mímọ̀ wípé òun rí tí àwọn ènìyàn péjọ tí wọ́n sì ń sọ èdè eléyìí tí òun ò gbọ́ ní ibẹ̀ náà ni ọba ọ̀hún ìyẹn emir ni ó ti kéde wípé òun ò ní kúrò láàfin o àfìgbà tí wọ́n bá fi òun jẹ oyè tí wọ́n pè ní Sarauniya ìyẹn ìyá olórí ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí ìyàwó ọba fún èèyàn wa tẹ́ bá gbọ́ Haúsá dáadáa ẹ̀ ti mọ ìtumọ̀ tá à ń sọ. Ó wá ní wípé eléyìí jẹ́ ní tó ṣe òun kàyéfì tó sì ń wò pé ààbò òde eléyìí ṣe jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe wá ṣe lálàyé. Ó ní wípé náà ló fà á tí òun fi ń jókòó sí ẹ̀gbẹ́ ọba ọ̀hún tó lè jẹ́ wípé wọ́n ní ẹni tó kọ́kọ́ jókòó síbẹ̀ ní ìgbà kan rí wọ́n ní ẹni ọ̀hún wípé kò sí láàfin mọ́ náà ló fi fà á tí wọ́n fi pe òun pé kóun mọ̀ bọ̀ kí òun wá ṣe aya ọba ní ìpínlẹ̀ Nasarawa o tó sọ pé kò yí òun kó ti di àsìkò eléyìí tí gbogbo àwọn ènìyàn fi ń bí òun lọ́tùn tí wọ́n fi ń bí òun lósì kẹ́ni tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ fi wá rí báyìí. Bẹ́ẹ̀ làwọn èèyàn kan sọ wípé ọ̀rọ̀ yóò tiẹ̀ yá wọn wípé ṣé wọ́n fi jẹ aya ọba ni àbí wọ́n kàn fi orí rẹ̀ pé wípé wọ́n fi joyè wípé kí ó gbìyànjú kó là á délẹ̀ yìí kékeré ṣùgbọ́n gbọ́n tí gbàdúrà náà ni wípé kí orí wá sọrí kí a má kàgbákò ibi tí a bá ti ráàánú gbà kí ẹsẹ̀ wa kó jọ̀ọ́ kó gbé wà débẹ̀ kó ní jù báyìí lọ. Ta ni ká mú wá fẹ̀yìn ara adé náà nìyẹn o. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa tún di sáà míì tí a tún máa mú nǹkan míì wá fún yín tí